ikọ̀ òdì kan lọ́wọ́ in the sense that wípé ní any government or anywhere ní kò gbọ́dọ̀ sí vacuum any ìbò gbọ́dọ̀ sí vacuum so nǹkan kan ló máa bẹ́ẹ̀ tí kankan máa fi yí padà ṣe understand me so ìgbà tí àwọn colonial masters wọ́n wà ní ìjọba àwọn bàbá wa ń gbà yẹn béèrè fún independence wọ́n béèrè fún àwọn ṣèjọba amúnisìn wọn lọ àwọn bàbá wo dẹ̀ dákẹ́ wọ́n sì béèrè fún independence kó tó di pé wọ́n fún wọn ní fake independence ìmọ̀ tó ń pè fake independence wọ́n fún wọn táwọn yẹn ò mọ̀. òmìnira òfegè. àwọn ò dẹ̀ mọ̀ wọ́n ti finú wénú wọn mọ̀ so kò sí ẹni tó bá fẹ́ dìbò tèmi question tèmi kàn fẹ́ bi wọ́n tí mo fẹ́ béèrè lọ́wọ́ àwọn tó fẹ́ dìbò ní pé ẹ jọ constitution wo lẹ fẹ́ lò ìyẹn mo fẹ́ béèrè lọ́wọ́ wọn lẹ́yìn náà mo tún fẹ́ béèrè lọ́wọ́ wọn wípé ẹ jọ torí trust ò ti mọ́ná èèyàn kan ò jẹ́rìí èèyàn kan mú ẹ bá fẹ́ gbóòótọ́ Ìgbò jẹ́rìí Yorùbá Yorùbá ò jẹ́rìí Ìgbò Ìgbò ò jẹ́rìí Haúsá Haúsá ò jẹ́rìí Yorùbá Fúlàní ò jẹ́ gbogbo ẹ̀ dàrú ibi tí ò bá dẹ̀ sí trust ẹgbà bẹ́ẹ̀ kò lè tò níjọ́ sí àná tó sọ fún wọn ó ní foundation ẹgbẹ́ yìí kò ní dúró ilékílé tẹ bá fẹ́ kọ́ tí ẹ̀ bá ti jẹ́ kí foundation ẹ̀ kò sọ́ọ̀lì ó máa wó ni ìpè kọ́ ó máa wó mo sọ fún wọn pé foundation ìlú ìtẹ̀ǹgbẹ́ yìí ìrọ̀lẹ́ ẹ̀gbẹ́ kò ní ṣeé ṣe ìpè kọ́ òun là ń rí lẹ́nu yìí so àwọn tó bá ní àwọn wá fẹ́ continue láti sọ pé àwọn fẹ́ tún máa dìbò lọ wọ́n lè dìbò based on what so ṣé o tẹ́ bá fẹ́ dìbò sìn ó yẹ kí wọ́n campaign kan sọ pé ìyà máa jẹ yín lọ o ebi máa pa yín lọ o nǹkan kan gbogbo yẹn kọ́ kúkú sọ clear àfáràlú kò sẹ́tọ̀ mọ́ because constitution tó wà nílẹ̀ constitution ẹrú ni amúnisìn kí ni definition ẹrú slavery simple definition ẹ̀ ní ọ̀dọ̀ mi ni pé ẹ ní agbára sí tọ́lọ̀ fún yín gbogbo nǹkan tọ́lọ̀ fún yín ẹ ní agbára sí rárá mo dẹ̀ máa fún yín ní breakdown kan mo fẹ́ kí gbogbo àwọn tó ń gbọ́ wa kán lọ wá paper àti pen ready mo fẹ́ ṣe analysis kan mo fẹ́ kàn kọ́ sílẹ̀ tó bá kọ́ sílẹ̀ mo fẹ́ káwọn náà máa fi bá àwọn èèyàn sọ̀rọ̀ mo fẹ́ káwọn gbọ́ngàn jókòó tó bá jókòó kán gbọ́ sí analysis ṣe yẹn kán tuntun rù tó bá tuntun rù wọ́n kán tún bẹ́ẹ̀ lòmíì sọ kán máa sọ bẹ́ẹ̀ lọ mo máa ṣe analysis yẹn so ṣẹ́rí tó bá ní wọ́n fẹ́ dìbò àbí kíní kan ẹjẹ́ àbí wọn constitution wo tó bá nìyẹn náà àti mọ̀ pé kọ́kàn lanu máa sọ ni wípé ìyà máa jẹ yín sí o ẹ ní lágbára lórí nǹkan tọ́nà fún yín o ebi máa pa yín o kọ́ máa sọ pẹ̀ lọ nǹkan máa bàjẹ́ sí nǹkan máa dàrú sí kọ́ máa sọ fáwọn aráàlú ló bá tán tọ́ bá ti ní constitution yẹn làwọn fẹ́ lò kò dẹ́ ṣe pé a máa mẹ́ẹ̀dẹ̀ tó bá yá a máa fún mẹ́kọ̀ tó bá yá kò sí náà kò ṣe lò rárá constitution slavery náà ṣì ní kò ṣe lò Áfíríkà padà ṣe nǹkan tí Ọlọ́run ní ká ṣe kọ́tọ́nà dẹ̀ ní ká ṣe ní pé ẹ padà lọ sáyè yìí kóníkàkù lọ sáyè kóníkàkù lọ sí ibi tóun fi sí gangan ó ní ibi tọ́nà fi wá sí o kóyìnbó tó dé o ó ní ibi tó fi wá sí o àwọn òyìnbó ló mú wa kó ní ibi tó fi wá sí tó ní àpapọ̀ o British ní o kò ní nǹkan kan ṣe lọ́rọ̀ lọ́rùn o so téèyàn bá dẹ̀ kọjá ààyè ẹ̀ ṣe mọ̀ pé kò sí ní ibi tẹ́lẹ̀ wà ó máa dá yí padà sí ibi tẹ́ wà náà ni ẹ wo ní Bíbélì ó máa dá yí padà sí ilé so ibi tá a dé nìyẹn kò sí trust ẹ̀ẹ́dẹ̀ lè máa abuse èèyàn kan ìgbà tó tún máa wọ̀ sí ti Nàìjíríà ìtẹ̀ wá wọ̀ sí débi pé àjèjì Fúlàní is not Nigerians wọ́n gbé ìwé kan jáde lẹ́nujọ́ mẹ́ta ìjátijàti ọ̀rọ̀ wọ́n ní Fúlàní indigenes ìlú wo